Aláròyé máa wí o. èmi ni mo mọ tọ́jú mi rí kí Tinubu tó gbà láti dupò ààrẹ orílẹ̀-èdè yìí. Olóyè Bísí Àkàndé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Olóyè Bísí Àkàndé ti sọ di mímọ̀ pé òun gan ló kàn nípa fún olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó dupò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2023. Ọjọ́rú wọ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kínní ọdún yìí ni Àkàndé sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá oníròyìn kan sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ọkùnrin yìí ní kò wu ààrẹ Tinubu láti dupò náà rárá nítorí tó ń ro ti adúrò owó tó máa ná fún ìpolongo ìbò àtàwọn nǹkan míì. Ó ní nígbà tí òun bẹ̀rẹ̀ sí bá sọ̀rọ̀ nígbà gbogbo pé ó kójú òṣùwọ̀n tó ló gbà láti dupò pàtàkì náà. Ọ̀rọ̀ náà kì í ṣe kékeré rárá. Èmi ni mo mọ tí ojú mi rí kí Tinubu tó gbà láti dupò ààrẹ orílẹ̀-èdè yìí. Àwọn kan ni wọ́n kọ́kọ́ pe àkíyèsí mi sọ̀rọ̀ náà. Ohun tí wọ́n sọ ni pé kò sígbà táwọn máa bá Tinubu sọ̀rọ̀ pé kó wá dupò ààrẹ orílẹ̀-èdè yìí ńṣe ló máa sọ́dìjà mọ́ àwọn lọ́wọ́. Mo gbéra mo wá rí i lẹ́kọ̀ọ́. Mo bá a sọ̀rọ̀ gidi ṣùgbọ́n kò wù láti dupò náà rárá ni. Ohun tó ń sọ ni pé òun kò ní adúrò owó táwọn tó máa ń dupò náà ní lọ́wọ́. Ṣùgbọ́n mo jákó di mímọ̀ fún pé òun lẹni tó kúnjú òṣùwọ̀n jù nínú ẹ̀yà Yorùbá lásìkò náà láti dupò yìí. Lẹ́yìn onírúurú àlàyé tí mo ṣe fún un ló bá tún béèrè àwọn ìbéèrè pàtàkì míì lọ́wọ́ mi tí mo sì ń ṣàlàyé fún un. Kódà ó fẹ́ fọ̀rọ̀ àìlera rẹ̀ kẹ́wọ́ lásìkò náà ṣùgbọ́n mo sọ fún un pé Ọlọ́run á gba gbogbo àkóso kí àsìkò ìbò tó wáyé. Ọ̀rọ̀ náà kò rọrùn fún mi láti bá sọ ṣùgbọ́n mo dúpẹ́ pé lẹ́yìn gbogbo akitiyan mi ó gbà sí mi lẹ́nu láti dupò ààrẹ orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ni Àkàndé wí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.